oògùn fún ẹni tó bá ní ẹran ìkórìíra lára àbí tó bá yẹ pé tó bá ti dáàrin àwọn èèyàn wọn á ló ń rùn sí wọn ó lẹ́ràn kórìíra lára ẹni tó ní ìbálòpọ̀ ojú oorun tó ń jẹun lójú oorun tó ń forí kókan aláǹtakùn náà ó lè lò ó ṣùgbọ́n fún ẹni tó lẹ́ràn kórìíra lára tí àmúbọ́ ń dà láàmú bóyá ó máa mú bọ́ lórí ọkọ ó máa mú bọ́ lórí aya so wọ́n ń dà láàmú tààrà nǹkan méjì tó máa bá mi wá ni wàá bá mi wá pink salt Himalaya salt pink salt wàá rí nínú mall shopping right àtàwọn mall wàá bá mi get vinegar hal water wàá rí ní Islamic store wàá dẹ̀ rí nínú mall náà nǹkan méjèèjì ló máa bá mi wá ẹ máa tẹ̀lé mi ká lọ síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ yìí tán nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria gbogbo ẹ̀yin tí ẹ máa ń fi ájì àti umura ta àwọn èèyàn lọ́rẹ ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi small but mighty àti gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà lórí àìsàn kan sí kejì àbáyé ń dáyàn láàmú ni àbẹ́mí èṣù ń dáyàn láàmú àbálìjọ̀nù ń dáyàn láàmú ẹ contact Global Dahiratu Dhikrlahi Islamic Organization Health and Spiritual Department ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ẹ get transformer 1100 power especially fún ọkùnrin tí wọ́n ti mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí nǹkan ọmọkùnrin ẹ̀ ò kí ń ṣe déédéé tí ò lè ṣiṣẹ́ déédéé mọ́ penis enlargement ni manpower ni low sperm count ni weak erection ni infertility ni fún ọkùnrin àtobìnrin ẹ gbìyànjú kẹ́ get transformer 1100 power gbogbo èkéyìí nínú àwọn àìsàn àbárùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú ló ń ṣiṣẹ́ fún egbògi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ ó wà very effective àwọn èèyàn dẹ̀ lò wọ́n ń dúpẹ́ especially fún manpower àbí pé wọ́n ti mú nǹkan ìdákọ́lẹ̀ ń da ọkùnrin láàmú ẹ gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps tó ń wò more than 300 àìsàn egbògi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ powder ni ó wà very effective gan gidi táwọn èèyàn dẹ̀ lò tí wọ́n ń dúpẹ́ lórí àwọn àìsàn ńláńlá cancer ni diabetics ni hypertension ni abẹ́ni tó ń jẹun lójú oorun tó ń forí kókun aláǹtakùn tí kì í rórun sùn tó ní àtàkì lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun gẹ́ẹ̀tì all in one by Sheikh Afagba natural apps àwọn àìsàn ńláńlá prevention ni cure ni treatment ni 15,000 naira ẹ WhatsApp wa lórí +2761295638 then tó bá ti bá mi gẹ́ẹ̀tì pink salt àti vinegar hal water wàá wá mú pink salt yìí wàá bá mi dà sínú vinegar jẹ́ kí vinegar tó máa rà kó tóbi wàá da pink salt yìí sí gbogbo ẹni tó lẹ́ràn kórìíra lára àbí tó máa ń bọ́ lórí ọkọ lórí aya kó máa bù sómi ìwẹ̀ kó máa fi wẹ̀ láàárọ̀ àti lálẹ́ láwọlé sùn bí sínú láì tààlà gbogbo nǹkan wọ̀nyẹn ọlọ́run á dùn.